Hello, hello, ẹ̀yin èèyàn mi o. A kú bó ṣe ń lọ. Ẹ kú ìtẹ́tí gbọ́ wà nígbà gbogbo. Etí tẹ fi ń gbọ́ wà yẹn, ayọ̀ lẹ fi máa gbọ́. Ẹ gbọ́ lágbọ̀yé, lágbára Ọlọ́run. Etí náà ò ní di o, ayọ̀ lẹ máa fi máa gbọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní wonders shall never end. Ṣé ẹ mọ̀ wípé a sọ wípé a ti sọ ń gbà yẹn, tẹ́ ẹ bá gbàgbé pé olórí Ashley ó lọ sí Àkúrẹ́ tó yà sọ́dọ̀ Naomi pé òun wá bá òun jà pé kóun kàn mú Tádé ní káwò kó lọ ra òun lọ sí Àkúrẹ́ mọ̀. Òun kàn ní kóun yà kóun lè mú Tádé ní káwò kan jọ ṣeré lọ kóun dẹ̀ ra ice cream fún. Ọ̀rọ̀ àpà, ọ̀rọ̀ òpònú, ọ̀rọ̀ àrìndìn. Ẹ mọ̀ pé mo ti sọ fún wa pé wọ́n ti kó ọpọlọ wọn kúrò. Ṣíṣe ìṣe tí kàn ń bá wọn lójoojúmọ́ ni because wọ́n ti tọwọ́ bọ nǹkan tí ò yẹ kí ọmọlúwàbí tọwọ́ bọ̀. Òun náà ṣe, wọ́n kàn ń hùwà bí ìgbà tó rí yàn ò pé ẹ ṣáà mọ̀ báwọn wèrè yẹn kàn ṣe ń rìn káàkiri. Ọpọlọ wọn ti tán. Wọ́n kàn ṣiṣẹ́. Àgbà tẹ fi ọ̀nà lẹ̀ tẹ wọnú tẹ sọ pé igbó ni lẹ fi ṣọ̀nà. Ó di dandan kí Sátánì ṣe wọ́n ṣèkàṣèkà. Kódà àwọn gan wọn ò rójú tu ara wọn, ò gbádùn ara wọn. Ẹ máa rí i pé at times tẹ bá rí wọn bí bá ṣe ń rí wọn nínú screen wọ́n máa ìgbà míì wọ́n á rù, ìgbà míì wọ́n á gbẹ, ìgbà míì wọ́n á kún torí pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ọkàn wọn ò balẹ̀, ara wọn ò balẹ̀. Ìṣe kàn bá wọn lójoojúmọ́. Nítorí pé kí ni? Nítorí Naomi. Ọlọ́run kẹ̀dẹ̀ rí, ọwọ́ Ọlọ́run ni Naomi wà. Bíbélì sọ fún wa pé àwọn áńgẹ́lì yóò máa ṣe ìránṣẹ́ fún wa. Ó ní wọ́n gbé wa lékè, wọ́n gbé wa gẹ̀ǹgẹ̀ sí apá wọn. Nítorí pé kí ni? Nítorí ká má bàa fi ẹsẹ̀ wa gún òkúta. Àwọn òkúta wọ̀nyẹn ni principalities and powers. Àwọn ẹni ibi, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé. Òun ni àwọn tẹ́ ń rí nínú ààfin Ọ̀jájá. Ó sọ pé búburú kan kì yóò ṣubú lù wá, bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ilé. Ó ní kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú. Pẹ́gbẹ̀rún yóò ṣubú lápá ọ̀tún àti lápá òsì, pé kìrìbọ̀ kínkínní kan kì yóò súnmọ́ wa. Òun ni Ọlọ́run ṣe ń defend Naomi nígbà gbogbo. Tó ń defend pẹ̀lú òun àtọmọ ẹ̀. Búburú kan ò lè ṣubú lù Naomi láyé fábàdà. Ẹgbẹ̀rún sàmú wọn kò sí bọ́n ṣe lè, wọn ò lè fọwọ́ kan Naomi. Ná bá ní Naomi ò kábíyèsí ránṣẹ́ sí pé kó wá, kán wá ṣe àṣeparí ilé ritual kìíní tán fẹ́ ṣe. Wọ́n fẹ́ ṣe kìíní yẹn láti padà, pé the last one láti padà sí ààfin. Naomi dẹ̀ ti ready. Irú tí náà máa sọ pé má lọ, mo má ṣe kìíní. Ó ní ibùjókòó òun ni. Ọlọ́run wà pẹ̀lú òun. Ṣé ẹ mọ̀ pé tọ́lọ́run ò bá sọ̀rọ̀ kò ní máa para ààfin torí ilé ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àwọn tó ń lépa Naomi, gbogbo wọn náà máa fẹsẹ̀ kọ́ tán máa ṣubú dànù. Ẹ ríran wò lágbára Kristi Jésù ọba ìyanu, ọba alààyè. Ó ní kí a má ṣe fi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Ṣé ẹ mọ̀ pé Naomi ó ti yan kan àwọn people yẹn wọ́n kàn ń ṣe tiwọn. Wọn ò lè rí àwọn ọmọ Ọlọ́run gbé ṣe. Torí ìmọ́lẹ̀ àti òkùnkùn ò lè wà papọ̀. Kò sí bọ́n ṣe lè lépa Naomi. Torí pé Ọlọ́run wà pẹ̀lú Naomi, ó sì ń ṣe ti Olúwa. Ẹ̀yin èèyàn mi, in fact bó ṣe ká mi lára ni mo ṣe gbogbo illustration yẹn. Bẹ́ẹ̀ ni.
Ná bá ní kábíyèsí, Naomi kò ní gbọ́ pé ọkọ ẹni kó wá, ó dẹ̀ wá léni. Wọ́n ní bó ṣe wá yẹn ni wọ́n ní bó ṣe wá ló bá hẹ̀ ní kábíyèsí. Àwọn méjèèjì wá jọ sọ̀rọ̀ àsọyé pọ̀. Kí ni obìnrin kan dẹ̀ dé gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n náà gbé gift yẹn wá pé pé Naomi o, gift yẹn lélẹ́yìí o, pé yèyé ló wà. Pé wọ́n ní congratulations, tó fi congratulate ẹ̀. Obìnrin yẹn wá jẹ́ ará Ilé Ifẹ̀. Ó dẹ̀ gbé gift yẹn, ó gbé fún kábíyèsí, gbé fún Naomi. Ní pé bó ṣe bí Naomi ṣe wá sáàfin yẹn tó ti rí pé Naomi wá láàfin, bó ṣe gbé gift yẹn wá. Meanwhile, ó dẹ̀ gbà, ẹ ṣé o. Wọ́n rò pé congratulate pé àwọn ará Ifẹ̀, àwọn èèyàn ọkọ òun, àwọn aráàlú ọkọ òun, òun ò lè sọ pé no. Wọ́n ní bó ṣe gba gift yẹn nìyẹn. Ó dẹ̀ ṣọpẹ́, ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Meanwhile, kábíyèsí dẹ̀ sọ pé gbogbo àwọn ará Ilé Ifẹ̀ pé àwọn ará Ilé Ifẹ̀ òun gan ò trust wọn. Pé kó má gba any gift lọ́wọ́ anybody. Àfi kó gba gift láti ọ̀dọ̀ ní Àkúrẹ́. Àwọn t'Àkúrẹ́ bá fún gift pé kó gbà. Pé bẹ̀tẹ̀ àwọn ará Ilé Ifẹ̀ pé wọ́n ti bẹ̀ wọ́n lọ́wẹ̀ jù. Wọ́n ti gba bọ̀dì. Àwọn kan ti gba bọ̀dì nínú wọn. Tó bá fún ní gift pé kó má gbà. Bí queen dẹ̀ ṣe rí woman yẹn tó dẹ̀ gbé gift wá, ará Ilé Ifẹ̀ ni. Ó dẹ̀ dúpẹ́. At the end of the day, wọ́n gbé bá ṣe gbọ́, wọ́n ló gbé gift yẹn ló bá gbé sórí table. Bó ṣe gbé sórí table nìyẹn, wọ́n lóbìnrin yẹn lọ. So bí kábíyèsí ṣe sọ̀kalẹ̀, wọ́n ní kábíyèsí sọ̀kalẹ̀ ó bá pé gift yìí pé ó tún lọ gba gift. Mo ti sọ fún ẹ pé kó má gba gift lọ́wọ́ anybody. Pé mi trust wọn. Ní Queen Naomi ní kábíyèsí. Tí àwọn aráàlú ẹ̀ fún mi ní gift kí wọ́n sọ wípé no. Bí ìgbà tí mò ń wá wàhálà ni. Báwo lẹ ṣe máa ní kí n má gba gift? Ó ló dẹ̀ gbà. Fine. Bó ṣe gbé sórí table. Ní kábíyèsí ó dẹ̀ bọ́ síta, ó dẹ̀ ṣe lọ tiẹ̀. At the end of the day, ó yìí wà round o, kì í ṣe pé bóyá jáde, ó kàn jáde bí pé kí èèyàn tó padà sínú ilé. Àbó wà ń ta, wọ́n ló wà ń ta. Wọ́n ní bó ṣe bọ́ síta ṣá, bí kábíyèsí ṣe bọ́ síta ni Naomi ní jẹ́ kí n tí ẹ wo gift tó ti wà nù. Kíni nǹkan tó wà nù package yìí pé kí n wò. Wọ́n ní bó ṣe tú kíni yẹn tó tú. Wọ́n ní kábíyèsí ẹ̀ tí mójú kúrò nígbà tó ti sọ fún. Ó ní kóun kúkú tú jàre, kóun wo nǹkan tó wà nù ẹ̀. Wọ́n ní tútú tó tú. Kábíyèsí yìí wà ń ta o. Wọ́n ṣà ní gẹ́gẹ́ bá ṣe wọ́n ní kábíyèsí kan lọ síta. Wọ́n ní pẹ̀lú bí Naomi ṣe tú kíni yẹn, bó ṣe tú pé ó wá rí package tó wà nínú carton yẹn tó ń wrap gidi gan bí fine packages. Package wọ́n ní bó ṣe tú, wọ́n ní wá rí. Kíni kan wọ́n wá ṣúrù gudu sínú kíni. Ó wá jẹ́ red, aṣọ red náà fi gbé kíni yẹn. Pẹ̀lú gbogbo àdó, pẹ̀lú gbogbo yamayama. Ògùn ṣáà ni. Gift yẹn ògùn ni. Wọ́n ní òṣùṣù ògùn ńlá wọ́n wrap síbẹ̀. Wọ́n ní bí Naomi kan ṣe tú báyìí, wọ́n ní bí Naomi kan pariwo, ó kàn pariwo, yéé! Wọ́n ní bó ṣe pariwo yẹn pé ariwo yẹn kí ó yinrinlẹ̀. Pé kábíyèsí wá ní, ó yẹ ìwọ. Ó dà pé ibi tí kábíyèsí wà, ó jìnnà sí ibi tí Naomi wà nù yẹn. Ló bá sọ fún àwọn security pé kó sáré lọ wo nǹkan tóbìnrin yẹn fi torí ẹ̀ ń pariwo, ń kígbe nínú ilé. Pé kó sáré lọ kó mú dání o. Because ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé yẹn. Wọ́n ní ṣùgbọ́n kó má jẹ́ kó tí ì bọ́ta, pé kó má jẹ́ kó jáde, pé kó tètè lọ block ẹ̀ nínú ibi tó ti pariwo nínú ilé yẹn. Kí kábíyèsí tó dé bẹ̀, wọ́n ní wọ́n ní bó ṣe ju kíni yẹn, tó kàn ju kíni yẹn gbàgàdà síbi ẹnu ọ̀nà. Wọ́n ní ṣe ló kàn mí hẹlẹ̀ tó ń fẹnu yá, tó ń mí hẹlẹ̀. Nígbà àwọn security náà bá mú dání.
madam, ẹ farabalẹ̀, ẹ farabalẹ̀. Wọ́n ní ṣe lójú Naomi pa kànnàkànnà. Thank God pé ó kò faint. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọn ò ló faint o. But wọ́n ṣà ní àwọn security mú dání tó ṣà mí hẹ́lẹ́hẹ́lẹ́. Because nǹkan tó rí, ó rí lójijì, ó bá lójijì. Má ṣe. Nǹkan tí ojú Naomi ń rí ní ìrìnàjò àfọkọ̀. Wọ́n lóhùn ní o. Wọ́n ní bó ṣe. Kábíyèsí wá ní ó ní sùúrù. Ṣé bí mo sọ fún ẹ pé kó má gba nǹkan lọ́wọ́ àwọn ará rẹ̀. Pé ta lẹni náà tí ìbá mú kìíní yìí wá. Pé wọ́n máa wádìí ẹ̀. Wọ́n máa mọ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́. Ẹni tó gbé gift láàbù yìí ló gbé wá. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní tẹ bá rí ariwo yẹn pé àwọn olórí wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn nínú ilé wọn. Káàkà wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Pé kò sí ìtò jáde. Pé bẹ̀tẹ̀ ariwo yẹn rinlẹ̀ bíi pé kàyéfì ńlá ló ṣẹlẹ̀. Pé thank God pé àwọn security kábíyèsí ní kan sáré lọ wo nǹkan tó ń ṣe Naomi. Àṣé nǹkan gift ìbíná mú wá. Ẹ̀yin èèyàn mi, àwọn náà dẹ̀ mọ bó ṣe máa yanjú ọ̀rọ̀ wọn. Mo kàn ní ká fi tó wa létí ní nǹkan tí wọ́n sọ pé Naomi rí ní ààfin. Lénìí ni o. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bó bá ṣe jẹ́ ṣá, a tún máa fún yín ní àwọn details. A gbọdọ̀ má mú bó ṣe ń lọ wá fún yín. So, ẹ bá mi share, ẹ bá wa like. Kẹ́dẹ̀ bá wa subscribe ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ ààfin kábíyèsí. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.